Iléeṣẹ́ ọmọlèrè feast tó mójútó ohun tó jẹ mọ́ ọ̀rọ̀ àṣà àti ìṣe ní ìlú Ìpòbẹ́ èyí tí olórí rẹ̀ ń ṣe arábìnrin Egúnjọbí Josephine ọmọlèrè tí kábíyèsí ọba ìlú Ìpòbẹ́ sọlóyè yèyí àṣà àwọn ló ní ìbáṣepọ̀ pẹ̀lú ojúlóṣẹ́ rádíò Olokiki àti arábìnrin Vijanayi Martin ni wọ́n ṣe àgbékalẹ̀ ètò kan pẹ̀lú iléeṣẹ́ Olokiki FM láti sàmì sí ayẹyẹ ogún ọdún tí iléeṣẹ́ ọ̀hún pé ètò ìdánilẹ́kọ̀ọ́ ta sọ fún yín lọ́jọ́ kìíní àná wípé wọ́n gbé kalẹ̀ láti kọ́ bí a ṣe ń ṣe aṣọ àdìrẹ ló ti wá sópin bí èèyàn bá gẹṣin nínú àwọn tí wọ́n kópa nínú ṣíṣe àdìrẹ ọ̀hún kò ní kábàámọ̀ lọ́jọ́ tí wọ́n gba ìwé ẹ̀rí ọ̀gá àgbà iléeṣẹ́ Olokiki FM olóyè Zanu Daniel àti gbogbo àwọn lẹ́ẹ̀kan ló wà níkàlẹ̀. inú mi dùn fún àwọn kọ́ṣẹ́ náà parí àwọn míì tó ń tọrọ sọ lé tó ń wọ̀ wọ́n àtọ̀ lọ́wọ́ yìí ọ̀gá àgbà Vijanayi Martin náà yóò kó lébọ̀ ikàn ká fún wá fún wọn nídánilẹ́kọ̀ọ́ lórúkọ àdìrẹ Olokiki àtọ̀ lọ́wọ́ ìsọ̀lẹ̀ kó tó wọ́yè kó tó fún àwọn míì lẹ́kọ̀ọ́ kún. inú yèyí àṣà dùn lọ́pọ̀lọpọ̀ wọ́n sì fẹ̀mí ìmoore hàn bí àwọn olùkópa ṣe ṣe àṣeparí láyọ̀ àti àlàáfíà. mo dúpẹ́ lẹ́dọ̀ Ọlọ́run pọ̀lì ẹ̀díjọ́ ìjọ náà pé pọ̀ sí bẹ̀rẹ̀ láyọ̀ àti àlàáfíà lọ ṣe ká parí ẹ̀ ó ní kẹ̀sọ́nù alọ́fẹ́ iná accident dé kàn mọ́ kò sì jù tú àti dúpẹ́ lónìí ẹsẹ̀ gbogbo á sì pè níbi àti ṣe gun ìwé ìrìn náà láyọ̀ àti àlàáfíà mo dúpẹ́ lẹ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ lẹ́dọ̀ gbogbo ìwà mo dúpẹ́ lẹ́dọ̀ àjọ Olokiki. arábìnrin Vijanayi Martin èyí tó jẹ́ ọ̀gá àgbà tó ń darí ojúlẹ̀ṣẹ́ ọ̀hún àwọn náà fi ìdùnnú àtayọ̀ wọn hàn. iná mi dùn mo rí wọn nínú aṣọ náà oníkálukú ṣe aṣọ náà káwọ̀ ìdùnnú ọkàn mi ni ìlọsíwájú láàjẹ tiwọn rádíò Olokiki ká ẹ ìkópa yẹn nínú náà mo kí wọn àwọn kókó iṣẹ́ takuntakun àwọn kò ní ṣe láṣẹ ìlọsíwájú láàjẹ. lásìkò tó ń ka ìwé àpilẹ̀kọ agbẹnusọ fún àwọn tí wọ́n jẹ́ olùkópa dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Olokiki FM pẹ̀lú ìfàmìsí eléyìí tí wọ́n ṣe láti kọ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ìyálé ilé tí ọkùnrin kan ṣó sì wà láàrin wọn ní iṣẹ́ tí wọ́n sì ṣe àṣeyege láti gba ìwé ẹ̀rí. àkọ́kọ́ fọpẹ́ fọ́lọ́run àtiwá ń dúpẹ́ lọ́dọ̀ ọ̀gá ìwà àti iléeṣẹ́ yóò gbé gbogbo ẹ̀ sí ìdúró àdúpẹ́ lọ́dọ̀ bàbá Olúwọlé Èlúà yóò gbélé wọn kalẹ̀ yé àṣefọmásíọ̀n náà wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ wọ́n àsì ṣiṣẹ́ náà ká sì parí láyọ̀ àtàlàáfíà àwa ń fún yé gbogbo àwọn òbí wa kálí iṣẹ́ náà yà kọ́ àwọn ìlú kan ti wọ àwọn ìlú kan lákúlákú wọn kàn ń ṣe àwa náà kódé àwa náà ọmọ ìlú Benin pàtàkì ọmọ ìlú Plateau Ìpòbẹ́ a kò ní gbé sókè àfẹ́ àwa náà fẹ́ gbé sókè a sì gbé sókè jù wọ́n. pẹ̀lú inú dídùn àti ayọ̀ lóhun gbogbo fi wá sí òpin tí àwọn ọmọ wọ̀nyí fi láǹfààní láti gba ìwé ẹ̀rí náà lọ́jọ́ 23 oṣù kọkànlá tí iléeṣẹ́ òun kalẹ̀ gan tó ń pe ogún ọdún inú ọgbà ojúlẹ̀ṣẹ́ rádíò Olokiki gba òbítíbitì èrò lọ́jọ́ ọjọ́ náà Kásùmù Ṣùlà ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Ọ̀sọ́lọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.